mo kí yín níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé ọ̀dẹ̀dùnbí olúwatóbilọ́ba fásùgbà lórúkọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ lẹ́ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ. mo wà pẹ̀lú Prophet Femi Wahab láti Spain ní Madrid. mo kí yín sà. mo kí yín olóòtú àti gbogbo àwọn ẹ̀mẹ̀wá inú studio ń bẹ̀ ọlọ́run máa wà pẹ̀lú yín àjíǹde ara máa jẹ́ wọn nífẹ̀ẹ́ lómi ṣe lórúkọ Jésù. mo kí gbogbo àwọn tó ń wò wá tó ń gbọ́ káàkiri àgbáńlá ayé ọlọ́run á wà pẹ̀lú wa ọ̀tá ò ní yọ̀ wá a ní fọjọ́ ọlọ́jọ́ lọ ní orúkọ Jésù àmín. ẹ ṣeun nǹkan bíi mẹ́ta láfẹ́ mẹ́nubà nínú ètò yìí. àkọ́kọ́ a mẹ́nubà ọ̀rọ̀ Portable, a mẹ́nubà ọ̀rọ̀ kábíyèsí ti Ìpètùmọdù, a máa tún sọ̀rọ̀ lórí ti àáfàá kan tí wọ́n ní wọ́n pààyàn wọ́n pa girlfriend ọ̀rẹ́ àfẹ́sọ́nà àti oríṣiríṣi àwọn ìwà tó ní ṣe pẹ̀lú ìwà bàjẹ́ míì tá à ń rí láwùjọ wa lásìkò yìí. á jọ gbogbo ẹ̀ papọ̀ mọ́ra. mò ń wò ó bóyá ká sì mú látòrí ọ̀rọ̀ ti kábíyèsí, ẹ jẹ́ á mú látòrí ọ̀rọ̀ ti Apétu ti Ìpètùmọdù kábíyèsí. èyí ni mo fi ń kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá jákèjádò àgbáyé dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí ẹ kú ojúmọ́ o, ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú tásìkò yìí bá sọ. Olúwatóbilọ́ba fásùgbà ló kọ mi. Prophet Femi Wahab wọ́n wà lójú òpó wa ń bí. mo tún kí yín lẹ́ẹ̀kan sí sáà ẹ kí àwọn èèyàn. mo kí yín olóòtú ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ọlọ́run máa wà pẹ̀lú gbogbo wa àtàwọn tó ń gbọ́ àtàwọn tó ń wò wá àtẹ̀yìn náà àti iléeṣẹ́ yín àtàwọn tó bá ń ṣiṣẹ́ ọlọ́run ní fi wá sílẹ̀ lórúkọ Jésù àmín. àmín. ọ̀rọ̀ Apétu ti Ìpètùmọdù, ìgbà tí ìròyìn yẹn jáde mọ̀ pé ẹ̀yin òkè òkun lẹ́wà kò sí ìròyìn tí ẹ̀ yìí rí tẹ̀ kí ń gbọ́. ìgbà tẹ ríròyìn yẹn ṣe rí n tó burú ń bẹ̀ ni. ẹ mọ̀ pé wọ́n ní àbùkù kan aráalé mi kò pọ̀ òun tọ̀hún ní olójútì tó bá bá Yorùbá ni ebi Yorùbá ni mí yóò bá Nàìjíríà ni ebi Nàìjíríà ni mí bá tẹ̀ wá sọ pé mo máa ń sọ fún yàn àkọ́kọ́ nọ́mbà tọ́lọ́ máa dá mi sílé ayọ́ dá mi léèyàn, ẹlẹ́ẹ̀kejì mi dá mi sí Yorùbá, ẹlẹ́ẹ̀kẹta dá mi sí Nàìjíríà, so mi lè escape ẹ̀ sọ́ọ̀tì mi lè dá sí àsìpáàtì tí bá jẹ́ pé mo ń bá tẹ nìkan jẹ́ ká lè tún gbogbo ẹ̀ tí ká lè kẹ́kọ̀ọ́ látara ọ̀kan láti ń ṣe gbogbo nǹkan báyìí. ṣe rí nígbà tí èmi rí kíní ọdún mi bá ní kí n máa wo àwọn ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba yẹn ẹ̀rọ pọ̀ báwọn kan ló fún àwọn ará bí ìjọba báwọn kan ló fún wọn jọba torí ẹ̀ tó wá sọ pé ìlú òdà ṣé àwọn tó ń tìjọba lé wa lórí ẹ̀ ṣé wọ́n lọ jáde nínú òhò lẹ̀ ni ṣé bẹ́ẹ̀ èèyàn bíi tiwa la bí ara wọn ti jáde ìjọba kan ò dá síjọba yẹn ṣé wọ́n láti Ghana ọmọ Nàìjíríà lọ gbogbo wọn lọ. so ṣe rí olóòtú Nàìjíríà tó àmọ́ tọ́lọ̀ máa ṣe Nàìjíríà ní ẹ̀rọ gidi ṣe rí ìjà kọ́ bẹ̀ẹ̀ báyìí látàdá àwọn afọbajẹ torí ẹnìkan lè fi lọ ìjọba tó bá fi jẹ́ o ẹnu ọmọ bẹ́ẹ̀ ẹlòmíà dẹ̀ máa dé igi gbé fa ara ẹ̀ lẹ̀ báyìí ó ti gbàgbé pé inú rẹ̀ lòun náà ń gbé. ṣé irú àwọn tó fi máa yẹn jọba yẹn wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ṣé ni wọ́n máa dùn ní abúlé máa bàjẹ́ ẹ bá mi rò ẹnu ẹ̀rọ. wọ́n ní wọ́n ṣe ń jọba láyé àti torí ọ̀rọ̀ pọ̀ olóòtú ní nǹkan tẹ́ béèrè nígbà tí àwa ń dàgbà mi ìmọ̀ ayé jì kálukú tó ń gbọ́ mi o wọ́n tó fìyàn joyè láàrin ìlú ajẹ́ni torúkọ ẹ̀ ṣe mú yan gan ṣùgbọ́n sí gbogbo ẹ̀wọ́ náà fi ń ṣe wọ́n ní máa ìyẹn lórí nǹkan ṣe kọ́ ní kọ́ pé nítorí wà dálẹ̀ àfàìmọ̀ bóyá lápá owó lè kà láyé ìgbà tí wá o kò qualify fún nǹkan báyìí wọ́n á wo ìfọmọnìyàn ṣe ẹ̀ tó qualify láti lè ṣe nǹkan báyìí ọ̀tọ̀ ló ọ̀dà bí iṣẹ́ táwa náà ṣe yìí ni ẹ wo chọ́ọ̀ṣì mi báyìí ẹnìkan tó máa sá àfọ́júdé ọdún mẹ́wàá bẹ̀ kò lówó lọ́wọ́ ó ṣe ń fọlẹ̀ ẹ máa ṣe gbá ẹ máa ṣàwó ẹjẹ́ nìkan tó lówó lọ́wọ́ débẹ̀ láàrin ọdún méjì máa fi jẹ dígì. kíákíá ni kò lè pẹ́. ilé Ọlọ́run nìyẹn o ṣe rí i pé a ní ẹ̀rọ gidi ibi tí wàhálà wà gbọ̀ngàn nìyẹn ibi tí kan yẹn ti ń wá ni pé ọ̀ǹtì tabatẹ́rí aláàjì kan ní tí àìlá kan ní gbàgbà kan ó ní kinní kan ló sọnù tá ò rí mọ́ nílẹ̀ yìí òun yẹn lòdòdó tódòdó bá ti sọnù tá a máa rí láàrin yìí olójú. ṣé a fẹ́ sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí sì bọ́lọ̀ ṣe fẹ́ nìyẹn ẹni tó ń ṣùwà báyìí sì tó lójú ti ìlú ẹ̀ ẹnu ẹ̀ rò àbí tójú ti kọ́ nìyẹn àwọn òyìnbó dẹ̀ ń parọ́ tó ń bá rí fact tó ń bá rí evidence wọn ní ṣé o wọ́n rí evidence nígbà tẹ́mi rí ó bà mí nínú jẹ́ mọ́ àwọn òkú wẹ́ kò kú fúnra
kan ló fi síbẹ̀ tí mo fẹ́ sọ first nìyẹn. Ó dà ṣùgbọ́n wọ́n ti dórí àpèrè kí irú ìgbésẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn tó bẹ̀rẹ̀ torí wọ́n jọba ní 2019 ṣùgbọ́n nínú àkọsílẹ̀ ń tàbí rí bẹ́ẹ̀ ni. Olóòtú anybody mọ̀ pọ́n ti jọba before kíní kan ètò ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n tí mo ń sọ ń bẹ̀ ni pé ṣe rí tèmi afẹ́ fi yàn jẹ olórí ìntòrò mọ́ pọ̀ iṣẹ́ tí mo ń ṣe yìí sì kẹ́nìkan ló mọ báìbù wọn á fi ṣe olórí kan tó bá jẹ́ fọ́nìkétọ̀ nǹkan tèmi ló mọ báìbù kó lọ́wọ́ kí n ṣe Sunday school teacher kó jẹ́ pàjẹ́ ni wọ́n á pa ọmọ ọlọ́mọ jẹ́ sí mi lọ́rùn ìtòwò náà kí ni yẹn pọ̀ ṣùgbọ́n ìtàrin sí ni pé gift at the end of the day wà láti. À ń gbọ́ yín ẹ má bínú ojú òpó yẹn. ṣe jẹ́ nìyẹn gbogbo nǹkan tẹ̀ ń rí yẹn kò ṣe pé bóyá àwọn èèyàn ò mọ bó ṣe yẹ kán ṣe nǹkan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ará wa yìí wọ́n ti jẹ dodo wọn ò sùn dodo at the end of the day àjọ máa fèsì ẹ̀ ni tí mo kàn rí bẹ́ẹ̀ nìyẹn olóòtú. Ó dà àwọn kan ní kò lè jẹ́ kábíyèsí nírú ẹ̀ ṣẹlẹ̀ sí àwọn kan ní kò lè jẹ́ kábíyèsí nírú ẹ̀ ṣẹlẹ̀ sí ṣé ẹ gbà pé kò lè jẹ́ kábíyèsí apẹtumodò ti Ìpẹ̀tù. èmi èèyàn ní gbogbo wa náà gbogbo wa lè èèyàn kọ̀sẹ́ tí ò lè rúfin kọ̀sẹ́ tí ò lè ṣe dáadáa èèyàn là ń sọ ń pẹ̀ wọ́n lèèyàn máa jẹ́ kọ̀sẹ́ tí ò lè ká nǹkan burúkú wọn lọ́wọ́ ó dì pẹ́ ọ̀bìnrin kì í ń dàn ṣebí kó tó lè kójú ọba níbi kan àwọn kan ló ń bá rìn bí ọ̀lọ́wọ́ tó náà ti gbé tí ò dá tí ẹ bá ti wá jọba sí kò lè yíwọ́ payàn kò lè ṣe nǹkan tí ò dá ó lè ṣe náà he is a human being like everybody sọ̀tà àwọn olóṣòro yẹn kọ̀sẹ́ tí ò lè wà tí ò dá ó depend ní upbringing àti ọtí ọba rìn àbí máa ṣe build life ẹ̀ sí fúnra ẹ̀ kọ̀sẹ́ tí pé kò lè jọba nọ̀nà kọ̀sẹ́ tí ò lè ṣe tí ò dá o ṣé ọba tó mú jẹ́ náà sì ṣe àlèkọ́ba kọ́ aṣáàrí wọn tó nílẹ̀ kan fẹ́ gbádé sórí so aṣáàrí picture ń tọ̀ wọ́n dà sọ ajẹ́ wọn tí wọ́n sọ pé kò ń ṣòwò àrí picture ẹ̀dá lórí fóònù lórí internet. Ó dà ìyẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ títí kábíyèsí ò ṣe kábíyèsí láwùjọ pàápàá nílẹ̀ Yorùbá àwọn èèyàn ní ó ń bu ẹrẹ̀ yí àwọn ọmọ Yorùbá lára ṣọ́nà àbáyọ kankan wà lórí ti tàwọn ọ̀rọ̀ kábíyèsí ò ṣe kábíyèsí nílẹ̀ Yorùbá. ọ̀nà àbáyọ wà ọ̀nà àbáyọ òfin kò dẹ̀ sí. kí ló dé. ẹ ṣe ẹnìkan kì í jáwádé Yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́ bọ́jà ṣe ń lé tiwa ìwọ́ bòmíì ni tọ́nà àbáyọ bá wà nílùú tí tọ́wà sí ìlú tèmi ńkọ́ ṣọ́wọ́ àfọwọ́ ìkan náà ló ń kọ́ńtrólù ti gbọ́ abéyèjì ni ọ̀kan bí wà lómi kò sí lu bòmí so ó wà ní bòmí kò sí bòmí ó depend lórí àwọn tó fi wọ́n jẹ oyè yìí tọ́wọ́ sọ pé kò sí bá sọ pé ó wà á sìn ó pọ́sibù kó wà ní ìlú tọ̀dọ̀ yìí ó lè wá sí lọ́dọ̀ tọ̀dọ̀ ti tèmi tí bá ní pé kò sí ìsìn ó lè má sí lọ́dọ̀ ti tèmi kó wà lọ́dọ̀ ti so àwọn tó ń fi wọ́n sí bẹ̀ yẹn gangan tó jẹ́ èyí tó wà lópò kọ́ yín àwọn ọba yẹn àwọn ni kó ronú wò sí tí wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀ tí ò ní padà tán ọ̀dọ̀ èmi dẹ̀ máa ń ṣe kíní kan wọ́n ní kí n máa fi tìjú kárùn tí nǹkan kò bá ti dá bàbá wọn lọ́wọ́ sí wọ́n á jẹ́ pọ́n dìbò yọ ẹni má lọ bẹ̀ rárá tí ò ní rí tiẹ̀ sọ torí mi jẹ́ ẹ̀dá kan èmi kì í sọpọ́ọ̀tì àbòsí wárákùnrin èmi ní kò lé ní òkú tí mo rí bẹ́ẹ̀ nìyẹn àtàwọn àbáyọ wà ní pé àwọn tó fún wọn síbẹ̀ àwọn nìkan ronú kúwàdà pé nǹkan tá à ń ṣe yìí bó ló máa padà já sí lọ́jọ́ iwájú àwa ń dàgbà ní amọ̀ta bí ń kọ́ ẹnu ẹ̀ gbogbo ẹ̀ bó ṣe ń rí ìsìn kò tiẹ̀ wá sí respect nígbà kan ìránṣẹ́ Ọlọ́run ti pé ìran ẹ̀ kò sí respect fún ọmọ sí ó ti bọ́ sórí ọlọ́ba ẹ̀bẹ́ kọ́ ṣẹ́tù bẹ́ẹ̀ yẹn sí táwọn bàtà àwọn aṣọ ara wa tó ń pọ́pá yá sí ọlọ́kà máa dọ́lọ́ba dúró lójú tì nínú mọ́tò ọmọ aṣẹ́kì bóòtù wọn bó ṣe ń bẹ̀rẹ̀ rí ọmọ aṣẹ́kì bàtà ọmọ àtàlẹ́ òdìdí ọmọ olóòtú ó ṣe bí àwọn ìránṣẹ́ Ọlọ́run náà ṣe bẹ̀rẹ̀ rí nígbà táwa kéré ìránṣẹ́ Ọlọ́run ọlọ́pàá kì í dá wọn dúró wọ́n ti mú gbàdúrà fáwọn ṣùgbọ́n sì wọ́n á mú bàtà ẹsẹ̀ wọn lẹ̀ tí bá tó bá ti mọ̀ tẹ́ tó lórúkọ bó ṣe ń bẹ̀rẹ̀ náà rí tọ́lẹ̀ pàtàkì lọ́wọ́ òṣèlú ẹ̀ sígbà tí gbogbo náà rí tó ń lọ wọ́n ní kò mí ìnáwó human being tó máa sọ fún wọn nìyẹn kálọ̀ kò wá ní tàbùkù bá mi kò ní tàbùkù bẹ́yìn bó ṣe rí nìyẹn àwọn afọwájẹ ẹnì kan ronú débẹ̀ ó ń bọ̀ nìyẹn ó ti di lemọ́lemọ́ bá ẹ sọ fún mi ó ti di lemọ́lemọ́ tí mo rí ń bẹ̀ nìyẹn olóòtú. Portable olórin
ó lọ ju ara ẹ̀ sílẹ̀ níjọ ń jẹ̀tẹ́ nírọ̀rùn fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lánàá bó ṣe débẹ̀ ni mo ti rí news ìyẹn ìròyìn tó gbé jáde àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn gbé síta pé ó ti wá fi rẹ̀ sílẹ̀ o ṣùgbọ́n ọ̀rọ̀ Portable gan kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ṣọ́lọ́run fi nǹkan kan hàn yín pa ẹ̀ àbí Ọlọ́run ò fi nǹkan kan hàn yín. tẹ́ bá rántí olótù lọ́dà pé ẹlẹ́ẹ̀kẹrin ta tẹ̀mọ́tà máa sọ̀rọ̀ nípa ẹ̀ ní èní ṣóyè yín ẹlẹ́ẹ̀kẹta tí a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Portable lẹ́gbẹ́ abamísì mo dẹ̀ tó fi ń jọ́ ni pé àwọn ẹ̀kan pè mí pé mo ti ju mo ní èèyàn ní kọ́lé àwọn míì kan lè kẹ́kọ̀ọ́ láti ṣe nǹkan báyìí ṣe rí ká tó lọ sọ́dọ̀ ọ̀rọ̀ Ọlọ́run pé tọ́lọ́run fi hàn mí máa sọ àwọn kankan fáwọn èèyàn lẹ́nu wọ́n pe kíní kan ní free will Ọlọ́run kì í fọ́ọ̀sì èèyàn láti ìgbà tí Adam and Eve tó ti ṣàṣemáṣe tọ́lọ́run sọ pé Adam kíní kan báyìí lè ṣe bọ́ra lẹ̀ ẹ sápamọ́ fún mi nítorí ìyàwó tó fún mi ní láti ìgbà náà sọ pé bá ṣe ṣe ra ẹni lọ́wọ́ tó pé ask it shall be given unto you that is life for you wọ́n dà kéèyàn bímọ méjì ń sìn kẹ́kẹ́ méjì ni wọ́n òun fún wọn lówó skul òun ṣe gbogbo nǹkan gbalẹ̀ tẹ́tẹ́ lọ àbí ilé ijó wádẹ̀dẹ̀ òun náà múra dáadáa ṣe hàn pé bá pẹ́ tó bá yá ṣe àbá àti ìyá ń gbàdá fa méjèèjì o ṣe mọ̀ pé ẹnìkan ló ṣùsì tó ń fẹ́ ọ̀yà àdúrà ọ̀tọ̀ àyè ìgbésẹ̀ ọ̀tọ̀ ìgbésẹ̀ tẹ́yàn bá gbé làdúrà lè máa tọ̀ lẹ́yìn bí ìjọ ti ń ṣe mistake inú tí mo ti wá nìyẹn gbogbo wọn believe lórí àdúrà okay sí ebi ń pa mí aláàtì orí fóònù mi kó wọbẹ̀ mo tún máa ń pa lórí tí system room kébi ń pa mí o ṣé mo expect kọ́lọ́run lọ yàrá oúnjẹ wa ni àbí kó lọ kí ṣùgbọ́n kọ́ lọ bá mi dáná ṣe rí ọ̀rọ̀ ọmọ yẹn kí n tẹ́mi rí ń bẹ̀ ni pé upbringing ẹ̀ wọ́ tọ́mi èyí sì upbringing ẹ̀ ó wọ́ kí ni ẹ̀ dẹ̀ ń tẹ̀ lára ẹ̀ ṣe wá rí Ọlọ́run fẹ́ ṣàánú ẹ̀ ṣùgbọ́n kò farabalẹ̀ àti pé ẹni tó fà á dìde ó tètè filẹ̀. ó mọ̀ ń ké gbé wọn mọ̀ ní àwọn tó fà á dìde ojú ẹsẹ̀ ló ti ń bínú sí wọn. kò ń ṣe ní níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ó dàbí mo ṣe wà yín sí ṣẹ́ ń gbọ́ mi tí bá fẹ́ dáyàn lókoòwò àti mọ́lá àwọn èèyàn tí mo dá lókoòwò màá kọ́kọ́ máa bá àtúnwọ̀n hàn máa bèrè àwọn kọ́kọ́ mo lè fún ọba yáwó níbi báyàwó fẹ́ fún lówó yẹn ni o ṣe láàrin ìgbà yẹn ìyá máa sọ àwọn kọ́kọ́ fún. Portable ìsìn ló máa ní wọ́n ti ríìpù mi àwọn ọmọ wọ́n ti ríìpù mi o. ẹ jẹ́ kí n délẹ̀ olóòtú ṣe rí láàrin ìgbà tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ èyí pé ìyá máa lọ face to face ìyá máa pa òwe ni ẹni àti dé olùnàgó ọmọ àti ìlú ẹ o kì í pé èèyàn hate ẹ ṣùgbọ́n kó bàa lè dá fún jù bẹ́ẹ̀ lọ ni that's number one àwọn òbí náà rè máa sọ fáwọn òbí fẹ́ràn mi yẹn sì kéèyàn má fáwọn ọmọ wọn sílẹ̀ torí bó ti wù kó rí tó wọn á kì í mú ẹjọ́ kan àwọn táwọn sọ Portable tẹ́ pé àwọn ló bí ìdí ẹ̀yìn sí wọ́n sì dárúkọ ọmọ wọn wọ́n dẹ̀ ní ẹran àfà tó kú tó yẹ yín sì kò dàbí orúkọ àfà tó gbó lọ́run wọ́n ní ẹran àfà lójú kan ni ẹran àfà lójú kan ni ṣe rí pé wọ́n ti dárúkọ àfà mọ́ so ìtumọ̀ yẹn sọ ń bẹ̀ ni pé ṣe rí ọ̀rọ̀ Portable yẹn wọ́n bring yọ lẹ́nu gidigidi in both angle níbi kàríà ẹ̀ ni o lẹ́tọ́ ti jáde wá ni o so yẹn sì ó ti so ara ẹ̀ sí àwọn ìwà yẹn àti kó lára ẹ̀ ó máa gba kánsẹ́lì tó lágbára ó máa gba tẹ́rápì tó lágbára so yẹn sì ó dẹ̀ wà difficult because bó ṣe blow báyìí kò farabalẹ̀ láti gba ẹ̀kọ́ ó dáhùn tó bá wájú so yẹn sì ṣe wá rí nǹkan tó ṣẹlẹ̀ tó lọ́ fa rẹ̀ kalẹ̀ yẹn kò bó ṣe fẹ́ ṣe tó gbọ́dọ̀ ṣe náà nìyẹn otherwise kẹ́kọ̀ọ́ máa sáà lè fi jẹ́ tàm ní lórí nǹkan tó ṣàyẹ̀ fún yẹn sí nǹkan méjì asan fine tàbí kó lọ sẹ́wọ̀n kó báyìí tó yẹ yín sí nǹkan méjì ni bẹ́ẹ̀ bó ṣe lọ ṣe yẹn sí a mọ̀ pé tó bá ń sá kiri sí aláfẹ́ pè fẹ́lẹ́rẹ́ aláfẹ́ pè sí aláfẹ́ fún kọ̀ọ̀kan mọ́ tó wọ́n máa lọ lẹ̀ ní ṣùgbọ́n sì bó ṣe lọ fa rẹ̀ kalẹ̀ yẹn sí wọ́n á gbé lọ sí court á sọ pé nǹkan báyìí ni kò ṣe o ẹ̀wọ̀n ọdún kan ni o ẹ̀wọ̀n ọdún méjì ni sanye báyìí o tó bá tẹ̀ ti ṣe ètí tán síbẹ̀ nìyẹn tó yẹ yín sí pé abẹ́ tí Ọlọ́run ti fẹ́ kọ́ rè ṣe é pé nígbà wà tẹ́ pé Ọlọ́run máa ń gbé nǹkan mi pàdé èèyàn láti bá lè rí shape èèyàn padà bó ṣe fẹ́ bóyá bí tó ti máa kẹ́kọ̀ọ́ rè fún bá tó bá yẹ débẹ̀ o kò ní máa gbáyàn létí kò ní máa yọgi kò ní máa yàdá òkè mo rántí tó ṣẹlẹ̀ sí níjọ́ kìíní àná because mi ní parọ́ fún yín kò sí ẹ̀dá kan tí nǹkan máa mi wò báyìí tí ò ní affect ẹ̀ wọ́n mi ò lè kọ́dà torí kó tó padà sórí track á take time díẹ̀ so tí mo kàn rí nípa yẹn nìyẹn olótù. àwọn kan sọ pé bóyá ọmọkùnrin
toró fẹ́ràn láti máa lọ wẹ ọṣẹ láti máa lọ ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ pé kó má jẹ́ pé àwọn iṣẹ́ tó ṣe níbẹ̀rẹ̀ tó jẹ́ kí ògo ẹ̀ tàn jáde yẹn kó má jẹ́ àwọn iṣẹ́ yẹn ló ń come back tí wọ́n ń takò. wẹ́ ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe kó má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tèmi kàn rí bẹ́ẹ̀ ni pé èyí tí wọ́n ń sọ yẹn èrò ọkàn tí kálukú ní kálukú máa sọ jáde. èmi náà máa ń sọ àwọn èèyàn ni pé èṣù kì í fún yàn ní nǹkan ọ̀fẹ́ tó bá fún ẹlẹ́dìí ẹdùdú ọmọ náà fi gbà lọ́wọ́ ẹ̀ tó bá lọ ṣe nǹkan bó bá sọ fẹ́ lómi má ṣògùn kọjá kádàrá. èmi ò yòdì sí ẹnìkan ṣe gbá ẹnìkan ń ṣàwo ohun tó wù ẹ́ ló ń ṣe tó bá yá á padà yí ẹ ṣùgbọ́n tèmi ni pé ìgbésẹ̀ ṣe pàtàkì ìgbésẹ̀ ìta bá ń gbé owó ẹ̀ṣẹ̀ ni. olórin kọkùnrin kan gbà kan ti kú sí wọ́n ní àwọn tí wọ́n ń kó ilẹ̀ Yorùbá wọ́n ní oògùn lóníjọ́ kan pọ́njú orí ẹni lọ́jọ́ gbogbo orí ẹni yẹn ìwà ẹni nítumọ̀ ẹ̀ tó bá ní àparí orí ìwà kó má bà tòde jẹ́ kí wàá wà kó má bà tòde jẹ́ náà mìíràn so orí ẹni lọ́jọ́ gbogbo ìwà tíyàn bá ń hù lọ́jọ́ gbogbo tọ́bi yẹn sìn o lè máa sọ pé àlùmíà ló kó òun gbàdúrà má kàn máa bọ òun kí níbo ẹ̀ òun gbàdúrà òun ṣe dáadáa àdúgbò ṣé o rò pé Ọlọ́run àbọ̀ látò pé wá báyìí àwọn tó súnmọ́ ẹ ló máa ràn ẹ́ lọ́wọ́ àdúrà ò lè hẹ́ pẹ́ ìwà tó bá wọn náà mọ̀ pé mo dáadáa lọ́mọ ẹ̀ wọ́n á dẹ̀ fà lọ sókè làwọn fi kà ó ṣe rọ́bí báyìí ṣùgbọ́n gbogbo àwọn èèyàn àdúrà gbogbo nǹkan tiwọn yọ̀bá aládùúgbò àwọn àwọn àgbà wẹ̀ ṣùgbọ́n kò máa ń wò wọn kò máa ń rẹ́rìn ni Yorùbá sọ pé àwọn èèyàn mi ṣègbè torí pé wọn kò ní ìmọ̀ wọ́n á dẹ̀ láwọn ń gbàdúrà wọ́n láwọn ń ṣáájú gbogbo àgbẹ̀ tó bá ti ń ṣe tó bá ti fi wà kún ẹgbàgbé ẹ̀ wọ́n ti máa ń sọ pé ìwà lẹ̀sìn fẹ́ni tó mọ̀ díẹ̀ tó bá ń kírun mú àmẹ́ sí yẹn tó bá ń lọ ṣáájú mú àmẹ́ ájú ẹ tó bá ń lọ chọ́ọ̀ṣì mú àmọ́ torí ìgbà yẹn ẹni tó kọ́ni yẹn mùsùlùmí ní 1250 mùsùlùmí sí so jáwárí wa yẹn mọ́ sí mo lẹ ti rí wà gidi mọ́ láì táwa ń sìn jákujáku náà ń ṣe so tí mo kàn rí bẹ́ẹ̀ nìyẹn olóòtú. ó dà ìyẹn bẹ́ẹ̀ ó dúró Portable iṣẹ́ ìgbàgbé wípé ó sọ̀rọ̀ sí bàbá ẹ̀ ó bú bàbá ẹ̀ ó gúlùtú ọ̀rọ̀ gidi ló gbá bàbá ẹ̀ lọ́rọ̀ ẹ ṣáà wò pé ọmọ tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní èpè ó padà jarú ọmọ bẹ́ẹ̀ ṣé pé ò dẹ̀ ní ja Portable báyìí. olóòtú gbogbo èpè bí kọ́ ló ń ja ọmọ o. ṣé ń gbọ́. àgbọ́yé. ṣé ọmọ tí ìran lọ léèwé sí tó wá dàgbàdàgbà tó ṣe ríire fúnra ẹ̀ tí ò wá ṣe ọkọ fún mi tí wọ́n bẹ̀ sí gbé ṣe pé èmi lè gbìn yá padà wá bá kí ni ṣé ẹ lè gbìn rèé sí kẹ́ máa roko sí kẹ́ máa fi fertilizer sí kẹ́ dẹ̀ máa ti kẹ́ jẹ́ wọ̀n ẹ̀. ṣé ní àwọn èèyàn kì í understand. olórin kan kọrin kan ó ní èpè tá a gbé níṣẹ́ tí ò bá ṣe lórí òtítọ́ tí ò bá ṣe láàárọ̀ á ṣe lálẹ́ èpè téèyàn bá ṣe fún yàn tó ò sí lórí ráìtì ẹ̀ òun gbé sí tá a máa ra ẹni lóòótọ́ o bó ti ń kóbi má ṣe fún yàn tó èèyàn gbọ́dọ̀ ṣe fóbi ẹ̀ padà torí àwọn ọlọ́run yàn nílé ayé ṣùgbọ́n oògùn lè máa fa ọ́ lálẹ́ fún tọ̀ pé kíní kan kíkà nọ bàbá ẹ̀ gbé ọ̀rọ̀ bàbá yẹn pọ̀ ṣé mọ̀ pé ntàdé sọ náà nìyẹn upbringing ọmọ mi kan ò tó bẹ́ẹ̀ ó dà kó jẹ́ president ọ̀la kó wojú mi bá ń sọ̀rọ̀ àmọ́ mi ò lè wojú ẹ̀yìn wọn tó bẹ̀ kọ́ wò àmọ́ tèmi bí o because kò sí nǹkan tó fẹ́ tèmi fún nígbà tí tẹ̀tí tó báyìí máa make sure pé mo please yẹ máa dẹ̀ máa gbà lámọ̀ràn tó máa ràn ẹ́ lọ́wọ́ kò sí tó kàn ẹ́ pẹ̀lú ti tèmi yẹn for now ìwọ ni mò ń build báwo máa tábà tí mò ń build sọ̀rọ̀ tí ò ní dá mi ló kò possible ṣùgbọ́n tí ọmọ tẹ́ pé bí ó ṣe ń mu gbó ló mu sìgá street ìgbà mi ọjọ́ márùn kò ní wálé àbáwọ̀ ní bèrè ẹ̀ ọwọ́ adẹ́ta ìdẹ́bẹ̀ sí jẹun ọmọ á sọ̀rọ̀ sí ìkákẹ́ èèyàn ó ló build ẹ̀ débi tó build ẹ̀ dé yẹn ni ẹ̀dá máa tì ó náà gbà kódà kọ́ríkì nǹkan tẹ́ kọ́bọ̀ fóun gbà tó wá fi mílíọ̀nù sí ọ̀gẹ̀dẹ̀ lówó kòkó yè ó ti wá digi burúkú sómi gbọ́dọ̀ wò yẹn ṣùgbọ́n ó ní ẹnu ọ̀rọ̀ mọ̀tò ní pé fúnra òun dìde bàbá kan bóun dá sí ìyá kan bóun dá sí òun dẹ̀ fún wọn lẹ́bùn wọn gbà á ṣé olùbá dáhùn bá wọn ní àbúrò ẹ̀ra mọ́tò olówó tó bá yára wọn fẹ́ gbé nígbà tí gbádùn ẹ̀ dé ṣé bó wá bá bàbá yìí jẹ́ lọ́jọ́ tó jẹ́ mbẹ́ lóòótọ́ ni ó rọ̀rọ̀ sọ nígbà tí ìkan náà dé bàbá yẹn yọjú pé ọmọ òun ni ẹ máa kí ló ṣe ó tiẹ̀ lọ pé ó tiẹ̀ lọ ṣáájú ọkàn lè dákẹ́ ó rà ìtẹ́ sọ̀rọ̀ mbẹ́ yẹn bí ẹ pé kò kàn ẹ́ bẹ́ẹ̀ nígbà tí ó lè yẹn dé èrè òmùrè sẹ́nu ẹnu ẹ̀ rò sọ̀rọ̀ yẹn sì ó ní pọ́ǹtì mbẹ́ yẹn ẹ bá ní bàbá ẹ gbé ṣe pé ìpè yẹn ló jà ó possible tí wọ́n kọ́ ìpè kọ́ ló jà ó possible ṣùgbọ́n tèmi kàn mọ́ mbẹ́ ni pé tí bá ní kéèyàn máa pè yàn pé kọ́ máa wọlé mi èpè olú iṣẹ́ ṣé ìwọ gan tó ń ṣe pé ẹ ṣe ń kó orí ẹ̀tọ́ ló wà orí ẹ̀tọ́ kọ́ ló wà náà ṣé ẹ pé ní ọjọ́ kìíní àná tí mo sọ ní tó máa ṣe lọ́dún yìí mo sọ ń pa ọ̀rọ̀ bọ̀ yìí mo ló máa ní problem mo sọ fún mo sọ òun lọ ti rí yẹn o
nítorí lọ́dún tó ṣẹlẹ̀ sí yìí sí á ká lọ́wọ́ pò torí pé kí ni kò ṣe kó pa ẹnì kankan ẹ ṣe ìpànìyàn pé ẹ lọ pa ẹ̀wọ̀n gbére tó yẹ ṣùgbọ́n eléyìí sì attempted to murder náà wọ́n sì yù nìyẹn bẹ́ẹ̀ kò sí pé murder ìṣẹ̀dá kan jẹ́ èlé ẹ̀ kò sí ó dẹ̀ wà bílébù tàkọ́ ní kọ́ lọ sọ fáànì yẹn báyìí tó yẹ yín sì tó bá kàn fẹ́ kọ́ ọlọ́gbọ́n díẹ̀ wọ́n dẹ̀ kó pẹ́ kọ́ńdà adájú ẹ̀ tí a máa lọ tí a máa jẹ́ kó máa lọ fún lọ́ọ̀yà tàbí kàn fi sínú akíní fúngbà díẹ̀ pé òun lè bẹ́ẹ̀ lẹ̀ káwọn tó rí ẹ ó pẹ́ ó tán ṣùgbọ́n kì í ṣe nǹkan tó le tó gbó yẹn torí mo ní àwọn lọ́ọ̀yà tí wọ́n sọ àjọ sọ ń pa nǹkan báyìí tó sọ fún mi gẹ́gẹ́ kò yín kò le tó gbó bẹ́ẹ̀ tó wá pèsè yọjú yẹn sì ṣùgbọ́n tó gbé kò tètè yọjú fọ̀ kíkì yẹn wọ́n lè máa filẹ̀ wọ́n lè máa gba bẹ́ẹ̀lẹ̀ tó wá kàn máa sún kéèsì ẹ̀ sọ́jọ́ wájú so that a lè jẹ̀yà a lè gbọ́n mi tó bá wà yẹn tó lè ṣẹlẹ̀ nìyẹn olótù. ó dà a rí àáfàá kan tí ó kun ọ̀rẹ́bìnrin rẹ̀ tó fẹ́ fi ṣètùtù ọ̀la kì í ṣe òní kì í ṣàná láti rí àwọn àáfàá pásítọ̀ kódà àtàwọn oníṣẹ̀ṣe míì tí wọ́n máa ń fi orúkọ wọn síta tí ìròyìn sì máa ń gbé nípa wọn pé wọ́n fẹ́ fi ní ṣètùtù ọ̀la nírú àsìkò táwa wà yìí irú tá à ń bá lọ́wọ́ àwọn tí wọ́n ní àwọn jẹ́ aṣojú ọlọ́run yìí ó kọ àwọn èèyàn lómi inú ìgbà tẹ́yìn gbọ́ gẹ́gẹ́ bí wòlíì kí ni tó wá tààràtà sí yín lọ́kàn. olóòtú kíní kan máa ń yà mí lẹ́nu bí tẹ̀ bá ti kórè bọ̀ àánú yẹn àfáàní àbúdá nílẹ̀ mọ́ṣáláṣí tí àfáàní mo kàn máa ń wo ẹlòmíì ni o tẹ̀ bá ti mọ ògùn orí fọ́tà pé ó mọ ògùn jù ṣé babaláwo ni. ẹni tó ń dá wákà ń gbọ́. tẹ̀ bá ti mọ báíbù ṣe rí ẹ má gbàgbé o mo mọ̀ nípa ẹ̀sìn yẹn dáadáa kí n tó kó mbẹ́ ṣe rí ẹ tó bá pè láàfáà ṣọ́ọ̀bù yẹn sì ó bá pè yàn ní àfáà ó máa ní ìpè yẹn ni. ó máa ní ìpè pé ọlọ́run dídé ni kó máa ṣiṣẹ́ yẹn ni kì í bó mọ kéwú lójú mọ́ kẹ́ bí àfáà kì í bó mọ báyìí ló pè é ní pásítọ̀ àbúkọ́ lọ Bible college kì í bó mi wí omi gbò kódà gbàgbà bẹ́ẹ̀ jẹ́ abaláwo báyìí ó lè máa jẹ́ ọ̀nà tiẹ̀ wàá máa ṣe kíní yẹn a máa bọ́ sára ní kò ní wọ́ọ̀kù ṣọ́ọ̀bù yẹn yín sì kí wọ́n fàyọ̀ ń bẹ̀ ni pé ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ṣé rí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan gbogbo wa pátápátá látòrí ẹ nọ́mbà 1 ní Nàìjíríà Tinubu látòrí ẹ̀sìn kẹ́sìn Nàìjíríà tó dé least person èèyàn gbogbo wa ẹ gbàgbé pé nìkan làáfà ẹ gbàgbé pé nìkan ni pastor ẹ gbàgbé pé nìkan ni babaláwo we are all human beings kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣe tí ò dá o ẹ má yẹ ká máa tọ́ra wa jẹ́ o tẹ bá rí pastor mi lẹ́nu ó lè pàyàwó ẹ̀ tẹ bá rí àáfà mi lọ́la ó lè fi hàn ṣògùn owó tẹ bá rí so èèyàn ni wá ó wá depend bó ṣe rìn ìgbésí ayé ẹ ẹlòmíì ò lè endure olótú ẹlòmíì ò lámùmọ́ rárá kò sí tán lè ṣe tí bá ń pa wọ́n ìsọ̀ family ìsọ̀ ni wọ́n tó torí àṣà ló tọ́jú ọ̀bí ẹ̀ òun ló pọ̀ jù náà wá èèyàn yìí ṣe rí irú àfáà tẹ́ ń sọ yẹn ọkàn yẹn pé wọ́n yẹ investigate Nàìjíríà ó máa ń yà mí lẹ́nu mo ṣe máa fáà yẹn sí o ṣe bẹ́ẹ̀ kọ́ investigate pé ta ló sọ pé kìíní yìí torí ẹni tó jẹ́ kó mọ̀ kó ń ṣe nǹkan báyìí wọ́n tó wọn ti máa ṣe tipẹ́ àbí ọkàn déédéé jí lọ́kàn kó fẹ́ fi ẹ̀ ṣòwò nǹkan tó mo sọ yẹ yín sí ó yẹ kó wádìí débi pé kí ló sún ẹ débi báyìí ta ló kọ́ ẹ pé wọ́n ń ṣe nǹkan báyìí tó ọba tí ì trace ti àwọn kọ́wá ìrètí aláwùjọ wa ó tọ́ mo sọ fún yín yẹn torí wọ́n ń lọ sí rúùtù bí kan ti ṣẹlẹ̀ nǹkan tó mo sọ yẹ yín sí because ó fẹ́ ṣoògùn gbá ó fẹ́ ṣoògùn àwọ̀ tó o bá mọ òògùn yẹn ò ní ṣe ta ló kọ́ ẹ ẹnìkan làáfà ẹnìkan ni apásùpá kò máa wẹ̀rù mi báyìí kí ló sọ fún nítorí pé èèyàn àti ọ̀chìn lọ́jọ́ lójúmọ́ ṣe dẹ́fù mọ́ báìbù ni dẹ́fù mọ́ báìbù náà so ọ̀pọ̀lọpọ̀ ẹ wò kọ́ lóun kò ṣàánú wa àti àwọn obìnrin wọ̀nyí náà pàápàá ẹ bá àwọn obìnrin wa yìí sọ̀rọ̀ kọ́ wáṣẹ́ ṣe torí máa fọ́ fáwọn obìnrin gbà mí pé tẹ́yìn bá ń gbèdé làbàlàbà tẹ́yìn gbọ́n làbàlàbà ọkùnrin wa ń kọ́ ìwájú ọkùnrin tó ní ṣiṣẹ́ ni ṣé bí ọwọ́ kan lájọ ní ẹsẹ̀ kan lájọ ní ojú kan kí lójú òṣèlè ṣiṣẹ́. àwọn obìnrin dẹ̀ tún ní opportunity yọkùnrin. wọ́n yà mí lẹ́nu fíìtìmù yẹn ti pọ̀ jù obìnrin máa tọ́ pọ̀ jù kíní ẹ̀fà ni pé ibi tó ń ṣe sí wọn fẹ́ jẹ́ ń bẹ̀ wọn fẹ́ forí tẹ́ra wọn rú kọ́kọ́ kọ́ déèyàn
wo mo ti wọ Nàìjíríà bí wọ́n ìlú òyìnbó lọ tẹ́ bá mọ̀ kọ́ lọ́mọ wọ́n tún ti pọ̀ mẹ́ o Nàìjíríà sì ó kàn dédé jí èsì kó bá ṣe dín àkàrà wájú ilé ẹ̀ kó bẹ̀ sí ta ó ní sọ tax ó dédé jí èsì kọ́kọ́ jáde ọ̀tá àjọ kó bẹ̀ sí ní rówó ṣùgbọ́n ibi ìbáyìí gbogbo nǹkan pẹ̀lú òfin ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nítorí wọ́n ní pé kí ni lágbájá máa wí kí kálíbà tí mo wà at the end of the day pátá aláwìn má jẹ́ kó pẹ́ ń gbà the same náà ló máa padà já sí wọ́n ti ń pa àwọn ọmọ obìnrin yẹn jù bẹ́ẹ̀ tó máa wọ lẹ́gbẹ̀ẹ́ títí báyìí wọ́n á tún tò lọ báyìí náà lálẹ́ tó jẹ́ pé ẹni tó fẹ́ gbé yẹn ọ̀rọ̀ yẹn tó jẹ́ ìmọ̀ wà nígbà tí mo wà ní kékeré tí n tí gbọ́ rárá mo máa ń wò pé kí làwọn ọlọ́pàá máa ń kó àwọn aṣẹ́wó yìí fún ó ṣẹ̀ṣẹ̀ wá yé nígbà tí mo dàgbà because ẹni tẹ́ ń lọ bá ẹ ò mọ èèyàn tó jẹ́ gbogbo nǹkan lówó náà torí tàbá bẹ́rẹ̀ ń wí ẹ jẹ́ ká bẹ́rẹ̀ òwì kẹ́nìbọ̀dì wà kọ̀ọ̀kan ṣe tó tẹ̀jọ́ oúnjẹ alẹ́ tó lọ bá ń jẹ wàá mọ̀ pé tí ò bá sí lè ní àwà lọ́la kẹ́ẹ̀kan máa ṣe labalábà kí ló íńtánẹ́ẹ̀tì kẹ́ ṣọ́yàn síta tí ò ló fẹ́ fi bò yẹn dà ìwé wọ́n fi ń ṣe ẹ̀ ní ká ẹ̀rí yóò gbéwé education ṣe scam kẹ́ẹ̀kọ́ ṣe ẹ̀ ní fẹ́ ṣe nígbà táwa ń dàgbà kí adẹ́ta mi lọ́mọṣẹ́ 20 káfíńtà ọmọṣẹ́ 50 àwọn dàlẹ́ ẹ wá sọ fún mi the 10 years táwa máa bí ọtá bá ṣàwọn èèyàn ṣeun táwa bá ṣe ṣíà nígbà tí a máa bá lọ nìyẹn throughout the whole world ní crisis wà ṣé ó Nàìjíríà nìkan láfíríkà ni Áfíríkà kan Togo àwọn Togo ló ṣe fún furniture sí náà yes or no ṣé Áfíríkà kan làwọn ni tí wọ́n ṣe wá yàtọ̀ àti in fact ọ̀rọ̀ orí ẹ̀ máa ń pa mí lẹ́kún wọ́n máa bú president wọ́n máa bú governor ṣé president ló dẹ́ lókòwò sí àbó ló débi lókòwò àbí governor yẹ́n ló máa jókòó lórí pé kí ni mo fẹ́ ṣe flag mi wà á padà connect wọn lọ́jọ́ iwájú ṣùgbọ́n ọkọ̀ lè máa ń gbé ṣáàdà lórí íńtánẹ́ẹ̀tì lórí íńtánẹ́ẹ̀tì sì kódà èyàn tí ẹni mo tó tẹ̀ fẹ́ sọ máa kọ̀ wò ó títí wà pé wọ́n lọ ṣé bá ti máa bá a lọ náà lélẹ̀ ẹ ló wọ́n àwọn obìnrin yẹn wọ́n máa ṣáàrà alẹ̀ báyìí wọ́n kò pé tálà àwọn ẹbí àwọn eléyìí wọ́n máa rún kíní yẹn. mélòó lẹ fẹ́ kà in fact ẹni 1000 náà ni ti jẹ́ mélòó. bẹ́ẹ̀ni sáwọn ilé iṣẹ́ tí wọ́n wá lẹ́bí ni àwọn ẹni tó tiẹ̀ jọ lọ sùn pẹ̀lú wọn táwọn arí wọn jọkọ àbí ẹ̀yin òun rò bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé àwọn tó jọ lọ skul bí àwọn ọ̀rẹ́ àbúrò wọn bí àwọn ẹ̀rọ ọ̀rẹ́ ẹ̀gbọ́n wọn ṣòrí nìyẹn wọ́n ṣe ń pa wọn papọ̀ nìyẹn náà tí bá a lọ bá ṣe tí bá a ṣe bá ṣe bá a lọ ní kankan lá àwọn ló ń fura fún ara bíi ìgbà tó ẹ wọn ní kankan tó forí wọn wò ọkàn pa wọn papọ̀ dànù ni so another thing ni pé àwọn èèyàn kan máa ń ṣe mí òun pẹ̀lẹ́ láàfà agbọmọlà òun pẹ̀lẹ́ ní pásítọ̀ agbọmọ gbogbo bí wọn pápátá àti tọ́jú èèyàn Ọlọ́run dá wa fún pé àfà ni mí o pásítọ̀ ni mí o humanity dá wa fún tó wá lọ ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ fẹ́ kó mọ̀ pé o bá Ọlọ́run ṣiṣẹ́ èṣù ló ń bá ṣiṣẹ́ o mọ Ọlọ́run o kàn ń tọ́ra ẹni irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí wọ́n mi yẹn sìn tẹ́bá lè wọ́n fẹ́ dájọ́ wọn ní kóòtù máa ń bínú dájọ́ fún wọn ìkọ́ wọ́n ń ba ẹ̀sìn jẹ́ fáwọn tó fẹ́ sìn ṣọpẹ́ lómi tó wá gbọ́ pé àfáà ní nípa jáde báyìí wọ́n dọ̀ láti àfáà gidi bá dé gbọ́n ní àwọn egbò àwọn tó ń fi ọjà ó ti ta àbùkù bá wọn bẹ́ẹ̀ náà pásítọ̀ náà òṣèré ẹ̀ sátìlẹ̀ nìyẹn so Ọlọ́run kò ṣàánú Nàìjíríà ní iṣu tó ń pọ̀ gan tẹ́ pé ìjọba tí a wẹ̀ mọ́ ó máa gbìyànjú ni kò lè ṣe gbọ́ ẹ̀tọ́ torí a ti corrupt jù ó tọ́ mọ̀ sọ fún yín ẹ ṣe olótù. ìròyìn tuntun míì tó jáde ọkùnrin kan ni ọlọ́pàá ni Caleb àti ìyàwó fa oge nǹkan ọmọkùnrin ọkọ ẹ̀ kú ò lọ́kọ náà bá nà ló fi. ìbọ̀lọ̀kọ́ wà tó fi ń ṣe yẹn. ìbéèrè ńlá ni ṣùgbọ́n tí ìròyìn gbé jáde nìyẹn wípé. ọmọ tí yóò ní àbí ó dé lọ́wọ́ ẹ̀sẹ̀ yìí torí olójú òní lajú ẹ̀ lẹ́kọ̀ọ́ tó ọ bọ́ náà báwo ni máa ẹ sọ kò yé mi. àárín yẹn lágbára ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí ìròyìn yẹn sì sọ bó ṣe ṣàlàyé nìyẹn wọ́n nígbà tó gé nǹkan ọmọkùnrin kúrò tán ni ọkùnrin bá gbé kí náà gborúkọ ẹ̀ àwọn nǹkan ìjà bí igi bí nǹkan kan ó wó mọ́ àdá gbogbo ó fi lù kán tó lójú ẹsẹ̀ ọkọ kú ṣùgbọ́n ìyàwó kan tó gbé òun náà dé ilé ìwòsàn ìgbà tó máa fi gbé débẹ̀ okùn ẹ̀mí tiẹ̀ náà já àwọn méjèèjì jọ para wọn wọ́n fi ọmọ bíi 6 lẹ̀ ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá wá ní ọkùnrin yẹn ìyẹn ọlọ́pàá yẹn ó ti kọ́kọ́ wá fẹjọ́ ìyàwó ẹ̀sùn wípé ó ń ṣe ṣìnà ó ń bá àwọn ọkùnrin míì lájọṣepọ̀ kódà ń gbọ́ yá gan
wọ́n ní ọkọ ka ṣùgbọ́n ìyàwó náà òun náà máa ń sọ wípé ọkọ òun ó ń yàlè pẹ̀lú òun lọ ń wò ta eléyìí gan ló wá fa iṣu eléyìí tó wá di wàhálà ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n bá yanjú ẹ̀ díẹ̀ wọ́n ní kán lọ yanjú nǹkan wọn nílé fúnra wọn torí àwọn méjèèjì ni wọ́n jọ fẹ́ra wọn nígbà tí wọ́n délé wọ́n ní àtìgbà náà ni wàhálà ti ń gbóná tí gbogbo ẹ̀ túbọ̀ ń hó hẹ́ nínú ilé yẹn nígbẹ̀yìn wọ́n para wọn báyìí ìròyìn yẹn gbà tí mo gbọ́ omi fẹ́ mọ́ jábọ́ lójú mi àwọn èèyàn ti ń sọ onírúurú ọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì lórí ẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ní ṣógun ayé ni àbí tàfọ́fà. àfọwọ́fà ni ogun ayé dẹ̀ tún ni. kìí ṣogun ayé. ogun ayé ni àfọwọ́fà tún ni nítorí ìyẹ́ bẹ́ẹ̀ ni pé ṣe rí ẹbí tẹ́ kí wọ́n ń gbàdúrà papọ̀ ẹbí tẹ́ pé ẹ̀kọ́ ó lè wọlé aago 12 ìyàwó ti máa sùn ìyàwó lè má dáná fọ́kọ tẹ́ pé gbọ́n mi sí omi ò tó wọ́n fi ń lo nínú ẹbí bẹ́ẹ̀ yẹ sọmọ èké àfọwọ́fà ti ń wọnú ẹ̀. ànádà tí ni pé mo máa ń sọ fún àwọn èèyàn yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ látàrí àwọn ọkùnrin náà obìnrin kan náyàn ńlá obìnrin kan nídìí ńlá ilé olówó ló ti wá ó kàwé gan ó lówó lọ́wọ́ gan ẹ wo olótù àti bọ̀tọ̀ nǹkan bẹ́ẹ̀ máa ń burú ibi tí wọ́n fi ń fẹ́ ọkọ tí wọ́n fi ń fẹ́ ìyàwó compatibility ni o ṣé wà ẹ bá tèmi mu ṣe iṣẹ́ ẹ bá tèmi mu torí ìrìn ìjà gbéyàwó kò sì rìn àjò kó wọn fẹ́ lọ́mọ padà bọ́ ó lè jẹ́ pé 45-50 years máa jọ gbé papọ̀ ṣó possible kò lè bá ìtọ̀ ń gbé ní obìnrin ni o àbí ìkébè yìí ò ní lọ́jọ́ kan ọ̀yẹ̀ yìí ò ní sílébàsì ṣé owó níran ni àbí education náà fi ń dowó lọ́wọ́ àbí èèyàn ga ó tọ́ lùwó that is number 1. number 2 náà ni obìnrin náà máa yẹn lówó bó ṣe ga ó ṣe gbọ́lẹ̀ ó ṣe gbá kan tó bá jẹ́ ẹ̀gbọ́n Portable nìkan tó mú gbókè tó máa gbá létí ẹni ha tàbí ẹ̀tẹ́pẹ́jẹ́ tó ṣe ọlọ́pàá lè dọ́kọ́ akómọ méjì kókó lọ sẹ́wọ̀n gbogbo èèyàn àwọn obìnrin ò ní rò tó ṣẹ́rí foundation gbogbo wọn matters most ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ tó ṣe lé ní àfọwọ́fà ló pọ̀ jù mí ní parọ́ fún yín ẹnìkan ò lówó lọ́wọ́ ni ẹnìkan fẹ́ ọ̀tọ̀ dáa ni ẹnìkan fẹ́ ọkọ̀ tó dáa ni àfọwọ́fà ló pọ̀ because wọn ò tẹ̀lé lànà wọn kàn ń ṣe nǹkan bọ́n ṣe rí wọn gbàgbé kó àwọn kan dálé ayé Ọlọ́run tó dálé ayé tó fún wa lẹ́tọ̀ọ́ bá ti máa ṣe gbọ́ nǹkan yìí bẹ̀tẹ̀ ọ̀nà ní ìlànà gbé gbà tẹ wá sọ pé ayé ni ayé tún máa ń ṣe èèyàn fún nǹkan bẹ́ẹ̀ tó fà á ni pé ṣe rí owó tí ẹ bá ti ń ṣe láyé tí ó bá ti fi sọ lọ́hùn sí tẹ́ pọ̀ kàn ń ṣe nǹkan pé ẹ pọ́n ṣe ń ṣe nìyẹn ṣé wọn yẹn ló dá Ọlọ́run ló dá wọn so tó yẹ pé kò fi sọ lọ́rùn sí wọn kàn ń lo ayé pé wọ àwọn ọ̀rẹ́ ẹ àwọn fámìlì ẹ ọ̀rọ̀ bí àwọn ojú gbogbo bẹ́ẹ̀ lọ àwọn ọ̀rọ̀ ilé ayé yẹn gbọ́dọ̀ jẹ́ pé Ọlọ́run ló ń kọ̀ntró gbèsè ayé èèyàn tó lọ́ bá ti ń kọ̀ntró gbèsè ayé èèyàn ayé ò lè wọ bẹ̀sẹ̀ sórí ẹ̀jẹ̀ tọkílẹ̀ kan fún yín wọ́n máa ń pa òwe kan wọ́n ní orí ẹni ló ń sọ ni ènìyàn ò fẹ́ kálẹ̀rù ká sọ. wọ́n tẹ̀sí máa ń sọ pé ara wájú ilé kò fojú ilé wọ ni orí wo ni ìmọ̀ràn ọ̀ka níta yẹn kò lè ń gbà kálẹ̀ ní jáde tọ̀kan lè ń wí. mo tí èèyàn máa sọ orin mọ́ra kiri inú ẹ̀ wò níta wọ́n sọ fún ẹ ní pé fọgbọ́n lòlẹ́ ayé sáré kò má bàa wáyé lásán bó lórí iṣẹ́ ti kọrin ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn àtẹ pé tó bá ń gbádùn ìgbéyàwó ẹ̀ báyìí ní wọ́n máa gbé ọtá àbátí rí opportunity. mo sọ fún ìyàwó mi ní yọ̀ọ̀la jáde lọ náà o àwa ń bọ̀ ara oríṣiríṣi nǹkan dání wá lédè kan bó ṣe bẹ̀rẹ̀ sí ní wò ìyàwó mi ṣe ń wò mí Ọlọ́run dẹ̀ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀lẹ́tẹ̀kẹsẹ̀ tó lọ́kàn fẹ́ ó wá wò ó pé àwọn ẹbí kan làwọn ilé kọ̀mọ́bítà ti ń bá bọ̀ kọ́ ẹ̀fà yọ̀ bẹ́ẹ̀ ni pé ṣe rí ní tó bá ń dùn láyé ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run because kó bàjẹ́ ló máa wà lọ́kàn àwọn èèyàn kò sẹ́ni tó fẹ́ gbé dáa fún yàn ẹnìkan jẹ́ nìkan lọ tó bá ti rí pé láìfẹ́ ń dùn báyìí gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run because èṣù ń bọ̀ ó yẹ àwọn tó kó dálẹ̀ sí ta ló fẹ́ kéèké àwọn ọmọ yẹn kẹtìrì tó lẹ́jẹ̀ pé ìgbéyàwó ń tẹ̀ máa rò lórí ẹ̀ máa ń pọ̀ gan-an bó ṣe dáa tó ikú wà ń bẹ̀ bó ṣe wá dáa tó ìjàmbá wà ń bẹ̀ ń tẹ̀lé tó fà á pé Ọlọ́run ní kéèyàn fi okùn ìgbéyàwó ẹ̀ lé lọ́wọ́ because àwọn tí ò rí ọkọ tó ní ẹ̀ ó máa lágbára díẹ̀ wọ́n máa bínú sí ẹ̀ wọ́n dẹ̀ ní sọ́jáde òtẹ̀bí tó lè lọ extra mile láti gbọ́ mú yàn wálẹ̀ tó dà wá jẹ̀bi àwọn sọ yẹn dé dàbí mo ṣe dà tó bó ṣe rí nìyẹn olótù. ó lágbára o ó dà ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta lápapọ̀ lásìkò yìí ká máa ṣe lọ. olótù àwọn tó fẹ́ gbà yàn pọ̀ alákọ̀ọ́kọ́ gbogbo èyí tẹ́ bá ń fi ọba jẹ nílẹ̀ Yorùbá pátápátá ẹ̀rọ ti pé nùgbẹ́ ẹlẹ́ náà ń gbé o ẹ̀rọ ti pé wọ́n á kórí ajá wọ́n á kórí kòkó tó fi ṣe o
mo tẹ́ bá ń ṣe lérí ọ̀rọ̀ tán ní padà lọ́la kí láǹfààní kan tẹ́ gbà lọ́wọ́ tẹ́ kó máa padà bá orúkọ yín jẹ́ àwọn kan bàbá lóyún jẹ́ ni history will mention your name one day ẹ̀yà tó dáa ni èyí tí ò dáa ni ìwọ náà lè tán fi sípò ọba má sojú kòkòrò kó fẹ́ máa jẹ kábíyèsí káwá tó mọ̀ pé àti máa ṣe wẹ̀ wọ́ọ̀tì ẹ̀ better drop ń sìn ó sàn ju kó kàbùkù ǹjẹ́ tú wẹ̀ ju pé kó kàbùkù gbangba lọ kíkọ́ àkẹ́kẹ́ tá à ń sọ ya àmọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọba ló gbé jáde so wọ́n dẹ̀ níwọ̀n lè yàn kí mọ̀ ṣẹ́jú kò mọ̀ wọ́n ara ẹ̀ tó yẹ yín sìn. another one mo fẹ́ sọ nípa ti Portable ni pé gbogbo ẹni tó bá bímọ má padà lẹ́yìn àwọn ọmọ ẹ̀ ojú omi ni ẹjọ́ máa mú tó bá yá ọlọ́wọ́ àrùn tí ń jọ kan tó bá dọjọ́ iwájú ẹ̀sìn tó fẹ́ ṣe ní ẹ̀ kó lọ ṣe bíríkìlẹ̀yà kó ṣe kọ̀ǹdọ́tọ̀ kó bá wọn fọlẹ̀ kó fi ṣe kóhùn ẹ̀ tó fẹ́ ṣe yẹn sì máa padà ṣe nígbà bá dọjọ́ iwájú àgbà tí wàá dé ń gbà yẹn tí wàá ò ní rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. tí àwọn ìránṣẹ́ Ọlọ́run náà dẹ̀ rèé ẹ̀yin èèyàn mi ẹ̀yin obìnrin mo ń bá sọ̀rọ̀ mo fọlọ́run bẹ̀ yín ẹ wá nǹkan kan máa ṣe tó bá ń ṣe ọmọ ọ̀dọ̀ ó bẹ́ẹ̀ tàbí kọ́ máa lọ gbégbé títì lọ tó bá bẹ̀ sí dájọ́ tó mọ̀ wọ́n rẹ̀ tó máa lọ pátí kiri lọ́dún tó parí wàhálì kọ̀ọ̀kan kó jọ ó lè bẹ̀rẹ̀ wọ̀ mí kó máa ṣe there's no pay without gain kọ́kọ́ ó bẹ́ẹ̀ tàbí pé kán lọ bí orí ẹ̀mí kan lọ ẹ̀mí gígùn ló ń sàn yá ẹ̀yin náà dẹ̀ tẹgbẹ́ ayé láàfà tẹkùnrún hánu tẹgbẹ́ ní pásítọ̀ báìbù yín ga tó báyìí ẹgbẹ́ ayé ló ń ṣẹ̀ṣẹ̀ ilẹ̀kẹ̀ ọrùn igun ló dé sàlẹ̀ máa tán ra ẹ̀jẹ̀ ńbẹ̀ tó bá ń tàn yóò lè tán lọ́rùn. òfin rẹ̀ sípò tí ọmọ tó pa ẹ̀ka lọ́mọ tiẹ̀ bá ní tó bá pa bẹ́ẹ̀ ọ̀ṣẹ̀ máa fi ṣé àpá kan ló bí àwọn yẹn ẹ̀yà máa ní ẹ̀rí ọkàn gbogbo tá a bá ti ń ṣe télọ̀ ní ẹ má gàjà alájọ pamọ́ káfíńtà ní ẹ má lọ ra gidi tó gbowó ẹ̀ lọ́ọ̀yà ni ẹ má gbé fálárí gbogbo nǹkan yẹn ló máa padà tẹ̀ lọ́jọ́ ogún èèyàn bó ti ń kó pé láyé tó wà dá padà kúnjọ́ kan bó ti ń kó yàn lé olùjọ́ forever ẹ jẹ́ ká mọ̀ tá a bá ń ṣe nítorí ẹ̀ bá gbìn ló máa ká kò sẹ́ni tó máa gbalẹ̀ bọ́tà tó máa ká ẹ̀fọ́ ọba àgbà wẹ́ 40 years ní tó bá gbé lọ máa padà ká tí mo fẹ́ sọ ojú bẹ́ẹ̀ lọ olóòtú. ẹ pé nọ́mbà yín kẹ̀sì dárúkọ yín lẹ́kùnrin. nọ́mbà mi ò yí padà o +34698256 +34698256 YouTube wa ní Belifa Citadel TV ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ fídíò báyìí bẹ́ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ tẹ máa kẹ́kọ̀ọ́ gba ìyàwó nípa tó ẹ̀ ṣe ń tọ́mọ gbogbo oríṣiríṣi bẹ́ẹ̀ nípa Christianity ẹ máa rí lóṣù pọ̀ rẹpẹtẹ tá a fẹ́ mọ nípa program kan sí Bembeyeke ẹ lọ sí Google kẹ́kọ̀ọ́ Prophet Fẹ́mi wá ẹ máa rí bẹ́ẹ̀ rẹpẹtẹ bó ṣe bẹ̀rẹ̀ ministry program àjọṣe lóṣooṣù tẹ máa kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ pẹ̀lú ògùn bẹ̀rẹ̀ rẹpẹtẹ Ọlọ́run ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù. àmín ẹ pé nọ́mbà yín torí àdìrẹ tó fẹ́ nọ́mbà mi ò tún yí padà lẹ́ẹ̀kan sí +34698256 ẹ lè pè lórí WhatsApp ẹ lè pè lórí direct call the same number náà ni. tọ ẹ ṣeun o Prophet Fẹ́mi Wahab ẹ ṣeun mo fẹ́ fi àsìkò yìí tún rọ gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè mí tẹ́ ẹ sì ń sọ pé ẹ gbádùn orin Àlàní Nightingale ní tòótọ́ orin ojúlọ̀rọ̀ wà tí wọ́n ṣe ẹ̀kọ́ yẹn orin ìfẹ́ ni ìfẹ́ sì ló dáa ká máa lò wọ́n ní ojúlọ̀rọ̀ wà tẹ́ ẹ bá lọ gbọ́ orin yẹn tẹ́ ẹ sì lọ wò ó lórí YouTube Àlàní Nightingale gbà ẹ lẹ́mọ̀ n tó kúnnú ẹ̀ fọ́fọ́ ẹ lọ sí Àlàní Nightingale ní YouTube ẹ subscribe fún wọn ẹ like kẹ́ ẹ tẹ notification bell kẹ́ ẹ dẹ̀ share fídíò wọn kẹ́ ẹ gbọ́ orin tó dùn ní nínú mọ́tò ń lè mí ń gbọ́ nínú ilé òní mò ń gbọ́ níbi iṣẹ́ orin Àlàní Nightingale ojúlọ̀rọ̀ wà ní tèmi tí ń tòótọ́ àmọ̀rírì yín o Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bembeyeke lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lóní Bembeyeke ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bembeyeke. ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Island Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà balógun tí kò jìnnà sí Gateway Polytechnic ṣàpàdé 15 minute drive ní. Island ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀. 3 million naira ní éka kan. ilẹ̀ oko Island Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó. ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó o bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912985960. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹni òṣìṣẹ́